Ọláyímíká Àyìnlá mo wọ̀lú ẹ̀tẹ́ n ò tẹ́ rárá. Mo wọ̀lú àjèjì mo rìn fàlàlà. Mo délùú aláìlára mo ṣe bí ọlọ́ba. Nítorí kíni, nítorí aṣọ tí mo fi bora ni. Mo ń bẹ láàrin ẹgbẹ́ mo tẹ́gbẹ́. Mo ń bẹ láàrin ọgbà ń òkèrè. Tèmi tàgbà lájọ ń ṣe fújà láwùjọ. Nítorí kíni, nítorí aṣọ yìí tí mo dàbúrà ni. Mo dá ààfin ọba lú ayé wọn pọ́n mi lé. Mo rìn bí olóyè lágbàlá bàbá. Mo ṣaláì lọ́pọ̀ oyè mo wọlé dì. Nítorí kíni, nítorí aṣọ yìí tí mo fi bora ni. Bọ́mọdé bá ṣubú wọn abojú wò mí. Bágbàlagbà ló bá kọsẹ̀ wọn á wò mí wò. Gbogbo ẹgbẹ́ gbogbo ọgbà pátápátá ni wọ́n sọ mí di kòríkòsùn wọn. Nítorí kíni, nítorí aṣọ yìí tí mo fi bora ni. Ọlọ́run o, ọba mi Èdùmàrè, mo bẹ̀ ọ́ lálẹ́ òní. Aṣọ yìí, aṣọ ẹ̀yẹ tó fi bò mí wọn lọ́wọ́ ọba máma jò fàyà. Aṣọ yìí tó fi bò mí Olódùmarè má jò daṣọ ẹ̀tẹ́. Gbogbo ẹni tó ń gbé mi gbẹ́tò lálẹ́ òní. Gbogbo ẹni tó ń tẹ́tí sẹ́tò èmi Abíọ́dún Ọmọláwuyì lálẹ́ òní sẹ́. Aṣọ yìí, aṣọ ẹ̀yẹ yín ò ní fàyà. Ayé ò ní dako sáṣọ àlá ẹnìkan kan wá o. Lágbára lọ́wọ́ Olódùmarè ọtí kì í tí. Ọtí kì í tẹ́. Àní tí àní tẹ́ láṣẹ Olódùmarè. Gbogbo ibi tá a bá dé a máa gbayì ni. Àjàgbáyé ń tẹ́rín, àjàgbáyé ní tẹ́fọ̀n, àjàgbáyé ní ti Ṣàngó. Láṣẹ lọ́wọ́ Olódùmarè. Gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń wò mí lálẹ́ òní. Gbogbo ibi tá a bá dé a máa jàjàgbáyé ni. Mo kí yín ẹ káalẹ́. Ẹ káalẹ́ o, ẹ kú kàlẹ́ ń bẹ̀ ń. Abíọ́dún Ọmọláwuyì yín náà rèé. Òkèlè àkọ́bù tí ń lọ góńgó òdì. Mo kí yín ẹ káalẹ́. Mo ṣèbà lọ́wọ́ gbogbo ajúnilọ pátápátá lálẹ́ òní o. Ìbọ ọkùnrin, ìbọ obìnrin, ìbọ ọmọdé, ìbọ àgbàlagbà, ìbọ oyún mo sì bẹ̀ yín àṣẹ ẹ̀dí. Babaláwo nínú ilé mo yìnbọn rú o, Ọ̀rúnmìlà mo yìnbọn yẹ̀yìn bàbá mi mo yìnbọn sísẹ̀. Ẹjọ́ máa jú mi ṣe ni. Mo ti ṣèbẹ̀ yín àgbààgbà tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. Ọmọ yín rèé. Èmi Abíọ́dún Ọmọláwuyì ọmọ yín rèé. Ẹ máa kó mi mára ni. Bóbìnrin bá ro kàwọn afà má bẹ́. Gbogbo ẹ̀yin àgbààgbà tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. Ẹ dákun dábọ̀ tèmi Abíọ́dún Ọmọláwuyì ni ẹ máa ṣe. Musa àti fobi jẹpo. Bàbá mi Àrìndé Ọ̀wọ́ ìbàrẹ̀ lálẹ́ òní. Ibikíbi tó bá wà ilẹ̀ rẹ ni. Bàbá mi Àrìndé Ọ̀wọ́. Ètò alẹ́ òní dọwọ́ rẹ o. Bàbá mi Adémọ́lá Ọládìran. Olúwo ní Ìrẹ́gbẹ́ ọjà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo kí yín ẹ káalẹ́ o. Mo ṣàgbọ́rúbọyè nílé Ifá bàbá mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóore mi. Yorùbá ní bí wọ́n bá mọ oore ńlẹ̀ ra ó yẹ kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ọya. Bí wọ́n bá mọ ìlẹ́rìn ó yẹ kí wọ́n fìfẹ́ hàn sólùfàn. Bí wọ́n bá rántí Àjàlá Ṣàngó mo ṣe bó yẹ kí wọ́n forí balẹ̀ ní Kòso. Èmi Abíọ́dún Ọmọláwuyì wọn ò ní yà láìmoore. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin olóore mi pátápátá. Lágbára lọ́wọ́ Olódùmarè iwájú lójúgun gbé ẹ̀ ní dèrò ẹ̀yìn. Ọlọ́run bá mi ó máa tẹ̀yìn síwájú ni o. Bẹ́ẹ̀ bá ti ń ta yóò máa dán ni. Ànàmúntọ̀gà gbogbo ń tẹ́ bá ń dáwọ́lé ọwọ́ yín ó máa ká. Àyàfi bó ọ̀ka ò bá káwọ́. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo olóore pátápátá. Mo máa lóore. Àtẹni tí mo lè dárúkọ àtẹni tí mo lè dárúkọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Màmá mi Abísọ́lá Abọ́dúndé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ káalẹ́.
màmá mi ẹni ọlọ́run mà mo kí yín dáadáa. ẹ̀gbọ́n mi dáadáa láti orílẹ̀-èdè India mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ka alẹ́. ẹ̀gbọ́n mi Rasheed Adéwálé Adékànbí ẹ̀gbọ́n mi dáadáa mo kí yín ẹ̀ka alẹ́ o àjíǹde ara ó máa jẹ́ lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ nítojú ilẹ̀ mọ́lẹ̀. ọ̀gbẹ́ni Démọ́lá Yusuf mo mà kí yín ẹ̀ka alẹ́ o àjíǹde ara ó máa jẹ́ obi ara pápá là bẹ́ẹ̀ tu bí gìjàgìjà là bẹ́ẹ̀kùn ìta gbangba là bí wí ajílẹ̀ kéke kánìkése òjòjò ń sowó kó má lè nájà kókó larọ́ tẹ̀ yín ó máa lè láṣẹ Olódùmarè. mo kí yín dáadáa. ẹ̀gbọ́n mi Kúnlé Fálétí ẹ̀màká alẹ́ mo kí yín dáadáa o ẹ̀gbọ́n mi Oyèfẹ̀sọ́ Abíọ́dún Túndé mo kí yín ẹ̀ka alẹ́. ẹ̀gbọ́n mi Ké Ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwúni mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. gbogbo ẹ̀yin tí wọn ò lè dárúkọ pátápátá mo kí yín ẹ má bínú ẹ̀ka alẹ́. Yorùbá ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe adébíṣẹ́ mọ̀sí àgbà ò lẹ́ni. àtúngàtẹ̀ ètò lálẹ́ òní náà nu èrò yàwá wò ó. ẹ̀rín báyìí lọmọdé rí kò dígì ẹ̀rín ni rúlá rí kò lóko ẹ̀rín lògòdò wú rí kò yàgbẹ̀. gbogbo ayé pátá ló mọ̀ wípé ìwà ta ò sunwọ̀n bí wọ́n bá jí wọn a máa wá ta kiri bí wèmí Abíọ́dún Ọmọláwuyì ò tilẹ̀ sunwọ̀n ẹ máa wá mi ká ẹ máa wá mi kiri. ọkọrin mi kó bí ara lòdò sábìmọ lólòdù béèrè bá ti yá àṣetán ọkọrin wa àṣetán ọkọrin wa. Ọláyímíká Àyìnlá mo dórí ètò lálẹ́ òní mo ṣetán wọn máa pèdè ìbá gbogbo pèdèpèdè ṣáájú ẹ má ti bi ohùn mẹ́mi Abíọ́dún Ọmọláwuyì ẹ máa yọnu sí mi ni. ewé oríjì ń bẹ lọ́wọ́ mi ọ̀tún o ewé ọ̀wọ̀ ń bẹ lọ́wọ́ mi òsì gbogbo tí n bá falẹ̀ òní wí tó bá kù díẹ̀ káàtó ẹ máa fi yá mi bá a bá jẹ̀kọ́ àdáríjẹwé ni. mo kí yín ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí i ẹ má gbàgbé káàdì pé ń bẹ ńlẹ̀ lálẹ́ òní fẹ̀yìn olólùfẹ́ wa pátápátá bẹ́ẹ̀ tún láǹfààní láti jẹ káàdì ìpèdí ìṣe wa. a gbádùn ara wa dọ́gba lórí ètò lálẹ́ òní ẹ jẹ́ n kọ́kọ́ máa kí gbogbo ẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní ẹ dákun ẹ máa bá mi share ètò yìí o ẹ máa tẹ love ẹ máa like bẹ́ẹ̀ bá sì ti darapọ̀ mọ́ mi lórí ìkànnì YouTube ẹ dákun dábọ̀ ẹ darapọ̀ báyìí kù sẹ́ni mo rí iṣẹ́ yá ẹ wá Bíọ́dún Ọláwuyì lórí ìkànnì YouTube ẹ tọ́nà notification button yín a sì máa gbádùn ara wa dáadáa láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ọlálẹ́kan Sálòkó Ọlátúndé ẹ̀ka alẹ́ o Nurudeen Adédèjì mo kí yín ẹ̀ka alẹ́ Prince Lawal Ọmọtọ́ṣọ́ Táíwò ẹ mà ká alẹ́. Bàbá tí Tọ́pẹ́ Adéògún ẹ káàbọ̀ sórí ètò ẹ̀bà bàbá mi dáadáa Oyèlákin Wàlíù mo mà kí yín ẹ mà ká alẹ́ ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní o àjíǹde ara ó máa jẹ́ bàbá mi ilé yín ò ní gbóná ilé ò ní lé yín o ọ̀nà ò ní nà yín òrùwò ó máa powó ńláńlá wá sáwéré pèpè ó máa péré pàtàkì wá mo kí yín ẹ ká alẹ́ Ọmọ Epo TV ẹ ṣé mo dúpẹ́ o ẹ ká alẹ́ ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní Àjàní Àjàlá mo kí yín dáadáa o. ọmọ gbẹ́lẹ́ mi kì í kálẹ̀ lọ èrò ọgbọ́dọ̀. màmá mi dáadáa Abísọ́lá Abọ́dúndé ìyá dáadáa ẹ ká alẹ́ o lágbára lọ́wọ́ Olódùmarè báyé bá ń jáyé ẹ̀ ní parẹ́ ẹ̀ ní mọ̀sàárè ọmọ aláṣẹ lọ́wọ́ Olódùmarè àjíǹde ara ó máa jẹ́ ìyá mi o ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn lágbára lọ́wọ́ Olódùmarè. Sọ̀ǹgbé ìdí ìgbàlọ́jà lágàn Sọ̀ǹgbé nílé bàbá. Oyèlákin Wàlíù àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ti wí ní òrí Adédoyin DJ Johnson ẹ mà ká alẹ́ Prince Adétutù Adénáìkè mo kí yín ẹ ká alẹ́ bàbá mi o Ọláníyì Ayọ̀bámi ẹ ṣé mo dúpẹ́ ẹ ká alẹ́ Kẹ́mi Michael ẹ mà ká alẹ́ ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní Ṣẹ́gun Julius Ajégbé ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi ẹ ká alẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ismail mo mà kí yín ẹ mà ká alẹ́ ẹ káàbọ̀ sórí ètò tọ́jọ́ mẹ́ta o Ọláẹgbẹ́ Wàsíù ẹ ká alẹ́ Làwá Nájímù Oríyọmí mo mà kí yín dáadáa
ẹ ṣé mo dúpẹ́ o Lawal Najim Oríyọmí àdúrà yín ó gbà bàbá mi ẹ ní ṣàṣetì ojú òní tì yín ojú yìí ti náà lẹ́. lórí ètò tó lọ mo béèrè àwọn ìbéèrè kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló pè mí ọ̀pọ̀ tẹ àtẹ̀jíṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá o wọ́n gbìyànjú wọn ó sì wú mi lórí dáadáa màmá mi ẹni ọlọ́mọ wọ́n gbìyànjú gidi lórí ìdáhùn náà ó kẹ̀jẹ́ pé ẹ̀kọ́ ò fẹ́ sojú mímu. Abíọ́dún Olúmídé ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò wọn láwọn ń wò mí láti Jos. gbòòrò èmi òru tẹ́ ń gbà ìgbà tí n gbọ́dọ̀ wẹ̀yẹ̀kùn láwọn rẹ̀ kí n lè gbèrú ìka mi sí. òkú tápà wọn àsọ̀rọ̀ òfin lálẹ́ lú ọ̀ya. bákan náà ọ̀gbẹ́ni Ọpẹ́yẹfá wọ́n gba ẹ̀bùn mi lórí ètò bíi méjì sẹ́yìn mo ti fún wọn ní ẹ̀bùn wọn o. bákan náà ìbéèrè tí mo béèrè lórí ètò tó lọ tí wọn ó dáhùn rẹ̀ lálẹ́ òní. inú mi dùn púpọ̀ wípé mo rẹ́ni gba ìbéèrè ọ̀hún ta lẹni tó gbà á. tí ọba wa gbẹ́ pàdé fọjọ́ méje àánú mi ọwọ́ kan ṣoṣoṣoṣoṣo àfi tọmọ ọba tí fi kọjá lórí omi rùlá twitter wèrè mẹ́gun àtúwọ́n sínú ilé ńlá tolú ògodò. báwo lè táwo lọ báwo lè táwo lọ. Muideen Yusuf ẹ̀ka alẹ́ o Àyànsọ́lá Abíọ́dún mo kí yín dáadáa. ẹ̀gbọ́n mi di great àwọn ni wọ́n gba ìbéèrè ọ̀hún. lágbára lọ́wọ́ Olódùmarè mo ti fún wọn lẹ́bùn wọn o. Àyànsọ́lá Abíọ́dún ẹ ṣeun Muideen Yusuf mo kí yín dáadáa ẹ̀gbọ́n mi dáadáa ọmọ ní ìyá sọ̀rọ̀ bíi bí ọ̀rọ̀ àná ẹ mà ká alẹ́ àjíǹde ara ó máa jẹ́ lágbára lọ́wọ́ Olódùmarè. àwọn ìbéèrè tí mo béèrè rèé ìbéèrè àkọ́kọ́. ẹ̀gbọ́n mi dáadáa Augustine Adégurusi àwọn náà gbìyànjú o wọ́n gbìyànjú dáadáa bí ìṣe wọn. ìbéèrè àkọ́kọ́ mo pe afọ̀ kan ní mo wá ní irú afọ̀ wo ni iṣẹ́ wo ni Yorùbá fi ń jẹ́ kí ni Yorùbá ń lò fún. afọ̀ náà rèé mo ní iṣu kì í ta kó gbàgbé àparí àgbàdo kì í yọ ọmọ kó gbàgbé ìrùkẹ̀rẹ̀ àbẹ́yọ báyìí òun ní tọ̀gẹ̀dẹ̀ ìgbàkúùgbà lẹ́nu màá jì ìwélé bí ìlàkọ̀sí bá kọlà adẹnu ọmọ rẹ̀ bíró látẹ̀sí bó bá gbọ́ràn gbé ọmọ inú rẹ̀ á sì rú. mo ní irú àfọ̀wọ́ ni ọ̀pọ̀ ló ń sọ wípé àyájọ́ ni kì í ṣe àyájọ́ o ọ̀fọ̀ ni tí wọ́n labọ́ ọya lọ. iṣẹ́ táwọn bàbá wa sì ń jẹ́ tó fi ń jẹ́ ìsọ̀yẹ ni wọ́n ń lò fún. oyè ọkà. pọ́pọ́lọ́ èèyàn ò bá gbèwé dáadáa yálà ọmọdé ni tàbí àgbàlagbà. wọ́n á dorí ẹ̀kún àánú mi ọmọ oyè. bí wọ́n bá kó àwọn èròjà tó ń bẹ nínú ọ̀fọ̀ yìí tí wọ́n bá kó jọ tán. náà yóò àánú mi. tí wọ́n fi àwọn nǹkan kan mọ́. nígbà wọ́n bá fẹ́ lò ó. gbólóhùn tí wọ́n pè sínú ọ̀fọ̀ tí wọ́n pè sínú. pẹ̀lú àṣẹ Olódùmarè. ọpọlọ onítọ̀hún máa hó yeyeye ni. kódà gbogbo ohun tó bá ti fetí rẹ̀ gbọ́ kò tún gbàgbé mọ́ láé. tọ́kọ́ fi fìnàfìnà dé o fẹnu ẹkọ sọlẹ ó ní aboyún lè yá abóbìnrin aboyún lóyún tán aboyún bímọ ọbàkọ ọbàbò léèdè àná mi fi sọ pé bẹ́ẹ̀ ní ìbejì ẹsẹ̀ wọn lóore ẹ̀yin lọ́mọ àdáda. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì afọ̀ kan náà ni mo pè mo wá ní irú afọ̀ wo ni iṣẹ́ wo ni Yorùbá ń fi òun náà jẹ́ afọ̀ náà lọ báyìí mo ní a kì í dẹ pápá ká pẹja a kì í lànà tààràtà ká kan ọjà ẹ̀yìn ìgbẹ́ là ń nòdì ẹ̀yìn ẹsẹ̀ òun lomi odò rú mo nírú afọ̀ wo ni iṣẹ́ wo ni Yorùbá ń lò fún. ọ̀pọ̀ èèyàn náà ló tún sọ wípé àyájọ́ ni kì í ṣe àyájọ́ ọ̀fọ̀ ló náà ohun tí àwọn bàbá wa sì máa ń lò fún ni. odò ọ̀yá òjìnà wọ́n bá tápà lọ. wọ́n á máa lo iṣẹ́ yìí wọ́n á máa lò fún ọ̀wọ̀. bákan náà ọ̀wọ̀ ìrìnnà ni wọ́n ń lò fún o. odò ọ̀yá òjìnà wọ́n bá tápà lọ. àwọn bàbá wa sì máa pè ní ojú à ń pè nǹkan kan ní ojú kò ríbi. ẹ̀yin lọ́mọ dáadáa kú àdá o ọmọ dáadáa kú àdá ọmọ adájìyà kọ bí ẹni pé ọba kọ tán. bí
àwọn bàbá wa bá ń lọ sí ìrìn àjò tàbí wọ́n ń lọ síbi kan tó mọ̀ wípé ó ṣeé ṣe kí ọ̀nà abẹ̀ ó le òun ni wọ́n máa ń lo iṣẹ́ yìí nígbà wọ́n bá kó èròjà rẹ̀ jọ tán tí wọ́n bá lò wọ́n wà pé gbólóhùn yìí sí pẹ̀lú àṣẹ Olódùmarè gbogbo ibi tí wọ́n bá rìn sí toro fínní òǹladìyẹ tó kó èmì mọ́ bọ̀ ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkéjò tí wọ́n ó fi lọ tí wọ́n ó fi bọ̀ aburú kankan ò ní ṣe déédéé wọn kábíyèsí rẹ̀ Ọlọ́run. ọ̀pọ̀ èèyàn wá mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin ọ̀fọ̀ àti àyájọ́. abẹ́ńbẹ́ lè lù tọ́ lọ pọ̀ndà oúnjẹ lọ́jọ́ sí. ṣé ká sọ ọ́. ṣé ẹ sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀fọ̀ àti àyájọ́. kí ló bí ìyàtọ̀ ọ̀hún. lọ́pọ̀ndà oúnjẹ lókè ọ̀yà ọbẹ̀ńbẹ́ ní ìlú tọ́ lọ pọ̀ndà oúnjẹ lọ́jọ́ sí. lọ́pọ̀ndà oúnjẹ lókè ọ̀yà ọbẹ̀ńbẹ́ ní ìlú tọ́ lọ pọ̀ndà oúnjẹ lọ́jọ́ sí. ó yá solo Barabagunda 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 tapatapa ejinana tapatapa o ejinana babo. mo ní ṣe aṣọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀fọ̀ àtàyájọ́ àbí ká sọ́dọ̀jọ́ míì ọjọ́ orí ni. ó dá ìjà sí báyìí bóyá kí n kúkú fi béèrè lẹ́yìn ètò ìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀fọ̀ àti àyájọ́ ẹ̀ sọ ọlọ́run kẹ́ni wín ni o ẹ jẹ́ ká fi béèrè lẹ́yìn ètò. Comrade Adédayọ̀ tó bá Gbádébọ̀ ẹ̀gbọ́n mi dáadáa mo mọ̀ kí yín ẹ káalẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta lágbára lọ́wọ́ Olódùmarè ojú òní tì yín o ẹ ní wọ́wọ́ tí ń gbà kọ̀ọ̀kan ògìrì sákọ̀yìn ráhùn ìdí ewé rinrin kì í pòǹgbẹ omi lágbára lọ́wọ́ Olódùmarè ẹ ní wọ́wọ́ tí o owó olówó léegun náà aṣọ aláṣọdọ̀gá dàbora ọ̀gá gbaṣọ níyìn ọ̀gá gbaṣọ lọ́hùn-ún lágbára lọ́wọ́ Olódùmarè ẹ ní wọ́wọ́ tí ń gbà kọ̀ọ̀kan ọmọ epo TV ẹ̀sìn mo dúpẹ́ ìsọyẹ ní bẹ́ẹ̀ ni ìkejì náà ìsọrí wọn ń lò fún ìsọrí náà ẹ̀sìn mo dúpẹ́ Thomas Olúwaṣeun Àjàyí ẹ mà káalẹ́ Ọláníyì Àdìsá mo kí yín bẹ̀ ń wo ẹ̀bà ẹ̀gbọ́n mi dáadáa ké ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwu ni wọ́n gbórí wọlé lálẹ́ òní mo kí yín ẹ káalẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi. Adébáyọ̀ Ìdòwú Noble Guy ẹ káalẹ́ o Àyànsọlá Abíọ́dún wọ́n ní sọ fáwọn ẹ mọ̀ sí ìyọnu wọn ò fi béèrè lẹ́yìn ètò tá a bá wá dẹ́rẹ́ gbà á lágbára lọ́wọ́ Olódùmarè wọn ò mọ ìyànnà rẹ̀ lórí ètò tó tún ń bọ̀. Olúkáyọ̀dé Àìná ẹ ṣé mo dúpẹ́ Àyànsọlá Abíọ́dún ẹ mọ̀ sí ìyọnu lágbára lọ́wọ́ Olódùmarè wọ́n tún yànnàná tí àwọn bàbá wa tí wọ́n ń pè ní àásán wọ́n yànnàná rẹ̀ ẹ má ṣe yọnu. Muideen Yusuf Ìṣẹ́rí Ìdímù látẹ̀kọ́ ni wọ́n ti ń wò mí mo mà kí yín dáadáa. eégún ẹyọ sóò náà ní tèkó ọ̀pá bàtà náà wọ́n mú dání eégún sọ̀ǹgbẹ́tọ́ ló ní ti kókó eégún alágàngán lówó. wọ́n máa yànnàná mẹ́tẹ̀ẹ̀ta lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọ̀fọ̀ àyájọ́ àti àásán. àásán ní tiẹ̀ ó tiẹ̀ burú púpọ̀ jù kódà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti wí. gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti wí bí wọn bá fẹ́ kọ́ra wọn ní àásán torí n tó lágbára púpọ̀ ni ojú ogun là á ti lo àásán nígbà ogun bá le gírígírí òun là á ṣe àmúlò àásán ibi tí àásán yìí burú dé bí àwọn bàbá wa bá fẹ́ kọ́ra wọn ó ní tí wọn ó ti kọ́kọ́ jẹ tẹ́lẹ̀ ẹkùn kí wọn ó tó kọ́ra wọn wọn èyí sì kọ́ra wọn nínú ilé inú gbóréré ni wọ́n ti kọ́ra wọn torí bí wọn bá fi kọ́ra wọn láàásán nínú ilé ilé ọ̀hún ó dahoro ni. bàbá fẹsẹ̀ gbé ọ̀jẹ̀ o lọ sí mẹ́nu mọ́ bàbá fẹsẹ̀ gbé ọ̀jẹ̀ o lọ sí mẹ́nu mọ́ orí bẹ́ẹ̀kún bá ṣubú ìyámọ̀dé ní ó gbé. mo ní bí wọn bá kọ́ra wọn láàásán nínú ilé ọ̀hún ó dahoro ni. àní bẹ́ẹ̀kún. ìdí rèé tó fi jẹ́ wípé inú gbóréré òun làwọn bàbá wa òun ni wọ́n ti kọ́ra wọn láàásán. ẹ lè máa wéégún gbogbo ẹ ò lè wó tiwa. ẹ lè máa wéégún gbogbo ẹ ò lè wó tiwa o ẹ lè máa wé. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta mo ní ìyàwó àbúrò ó di mẹ́fà wọ́n ní ká fi sùúrù wá tẹ̀gbọ́n ìparí rẹ̀ ni pé títa ni wọn ò bá fi gìrìgìrì wá bí kì í ṣe tẹ̀gbọ́n nígbà tí ìyàwó àbúrò ti di mẹ́fà tẹ̀gbọ́n ò sì tí ì ní nǹkan kan ẹ̀ rí wípé ọ̀rọ̀ ó ń fẹ́ àmójútó gidi ìparí òwe ọ̀nù
ìyàwó àbúrò di mẹ́fà wọ́n ní ká fi sùúrù wá tẹ̀gbọ́n títa láàbá wá ní gìrìgìrì bí kì í ṣe tẹ̀gbọ́n bí wọ́n ṣe parí òwe ọ̀hún. adérẹ̀mí ọ̀sán yìí tọ́lá mo mà kí yín dáadáa ẹ̀ka alẹ́ o adémíjù ọlárẹ̀wájú adéfisan ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò sílé babátúndé sílé bàbá mi ẹ̀ mà kú ọjọ́ mẹ́ta àjíǹde ara ó máa jẹ́ lágbára lọ́wọ́ olódùmarè ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ jẹ́ máa lọ sórí ètò ní tààràtà fúta lẹ́yìn mojúbà gbogbo ajúnilọ lẹ́ẹ̀kan sí lálẹ́ òní bẹ́ẹ̀ bá wọnú ayé lọ sàṣú ẹ rí wípé púpọ̀ nínú àwọn obìnrin wa òun ni wọn ò lọ́kọ ẹlòmíì ó ti pé bí 40 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ gan tí ò tí ì lọ́kọ ọ̀pọ̀ ẹ̀dá ló máa ń sọ wípé wọn ò lórí ọkọ ni ẹ̀rín apamí títí ọ̀pọ̀ ẹ̀dá ó tiẹ̀ sọ wípé ogun ayé kan ló ń jà wọ́n èmi ò sọ pé kò sógun ayé o ṣùgbọ́n gbogbo rẹ̀ náà kọ́ lógun àwọn obìnrin bẹ́ẹ̀ ní ẹja bi léèrè ẹ̀mí ìgbéraga ìwà ìgbéraga òun ló ti ẹlòmíì débi tó wà ń. ẹlòmíì ń bẹ nínú wọn tó jẹ́ wípé ara ríre òun ló tì wọ́n débi tí wọ́n wà ń ká máa fojú tẹ́ńbẹ́lú ẹni ká má ka èèyàn kún òun ló ti ẹlòmíì nínú wọn òun ló tì í débi tí wọ́n wà ń ẹ̀yin ẹ kíyèsí wọn dáadáa ẹ rí wípé bí ò bá rí bẹ́ẹ̀ èmi Abíọ́dún Ọmọláwuyì n ò ní sọ wípé bẹ́ẹ̀ lórí ẹ̀yin ẹ kíyèsí wọn dáadáa ẹ rí wípé àwọn nǹkan tí mò ń yànnà náà yìí òun ló ti ọ̀pọ̀lọpọ̀ débi tẹ́ ẹ fi sọ wípé wọn ò lórí ọkọ. aláròkà ni ẹ̀bẹ̀ kọ́ mọ́ ó dúró lábí mọ́lẹ́ mọ́ kọjá. Adéjọkẹ́ Florence ẹ̀ka alẹ́ ìyá mi o ẹ kú ọjọ́ mẹ́ta Táyọ̀ Adéwọlé mo kí yín o àjíǹde ara ó máa jẹ́ Àdìgún Adébáyọ̀ Lawal ẹ ṣé mo dúpẹ́ o ẹ káàbọ̀ sórí ètò ó gé àṣejù tẹ́ ẹ rí un olóòtí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa débi tí àwọn èèyàn fi ń sọ wípé wọn ò lórí ọkọ ikú ara ríre òní pẹyẹ ọ̀kín èmi ò sọ wípé kóbìnrin ó má ṣoge o ṣùgbọ́n bóge bá ti pọ̀ lápọ̀jù a máa tini débi tí ò dáa ọ̀pọ̀ obìnrin ń bẹ nínú ayé lónìí tó jẹ́ wípé wọ́n ti dàgbà lọ́jọ́ orí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò sí nílé ọkọ ọ̀pọ̀ ìdálóró wípé bóyá ogun ayé kan ló ń jà wọ́n púpọ̀ nu wọn kì í ṣogun ayé oge àṣejù ń ló fà á ẹ rí obìnrin míì wọ́n dá lẹ́wà bí egbin wọ́n dára lẹ́wà bí ẹyẹ ọ̀sìn síbẹ̀síbẹ̀ wọn ò sí nílé ọkọ wọn ni wọn ò lórí ọkọ ni ọlọ́run gbóògì àṣejù ń ló fà á. oge àṣejù a máa kó bóbìnrin èmi ò ní kóbìnrin ó má ṣoge gẹ́gẹ́ mo ti wí o ṣùgbọ́n bóge bá ti pọ̀ lápọ̀jù àbámọ̀ ni ó padà gbẹ̀yìn rẹ̀. ṣé ẹ ti mèmí Abíọ́dún Ọmọláwuyì wípé bí wọn ò bá rí wọn ò ní wí ẹ máa bá mi bọ̀ lálẹ́ òní wọn ó sọ̀tàkà fún yín lára táwọn bàbá wa tí wọ́n fi kọ́ wa lọ́gbọ́n nínú àlọ́ àpamọ̀. àyọ̀ká mo dúpẹ́ ìyá mi Ọlọ́run òdo ojútọ̀ mọ́ adúpẹ́ Ọlọ́run òdo. ẹ má bínú ẹnu mi àgọ́ àlọ́ àpagbè ní ọjàre àwọn àlọ́ onítàn. nígbà láíláí ìjàpá tìrókò ọkọ yán níbo nínú ìlú wọn ọmọbìnrin kan bẹ́ẹ̀ tó dáa bí egbin gbogbo nǹkan tó lódùmarè tí dá sóbìnrin lára òun lódùmarè ló fi kẹ́ ọmọbìnrin yìí bó bá wọṣọ sọ́rùn aṣọ ọ̀hún arírẹ́gí lọ́rùn rẹ̀ bí ìdodo ẹ̀fọn ọmọbìnrin dáa kámútẹ̀gà kú ò ṣe mọ̀ wípé bóbìnrin bá ti dáa gbogbo ọkùnrin ní fẹ́ẹ́fẹ́ gbogbo àwọn aráàlú wọn ò ní wọ́n fẹ́ fẹ́ obìnrin yìí orúkọ ọmọbìnrin a máa jẹ́ Bùjé ẹ mà ká alẹ́ ẹ káàbọ̀ sórí ètò Joshua Odùtọ́lá mo kì í yín dáadáa ẹ ká alẹ́ mo ní ara ríre òun ló kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó gé àṣejù ńgbà eléyìí wá igi yóò da ayọ́ná tọ̀hún ò da ayọ́ná ìgbà wo ni tá a gbélé náà ní òtò jìnnà obìnrin míì bó bá fọkùnrin sakọ báyìí
ẹ̀yin tẹ̀ ń lo Airtel ṣẹ́ ti bá mi mú. ẹni ọ̀rẹ́ bá ní kí ó wí ẹni tára bá dẹ̀ kí ó fẹnu sọ ẹ̀rí ẹ̀. ó yá ẹ tẹ̀ bá a ṣe máa ń tẹ̀ Airtel rèé ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ta náírà. òsì ní táǹkọ̀ òbúbọ̀ yàn lọ́wọ́ kó ló àárẹ̀ òtún mọ́. 1900 ọ̀gá mi fọyán mu afẹ́rùn òbejì. 20 rírìn gàjọ́ ajínigbẹ́ náà. 95 àgbàyẹ̀wò ní ọba àgbà wì. 18 owó iná ìrà tó ṣẹ̀ṣẹ̀ dé. 96 lòfin ìdahoro bẹ́ẹ̀. 79 eré ńlá ń ṣò. 60. ògùn àlè lọ́jẹ́ bí. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. tuntun òṣì mọ́. owó iná ìrà tó ṣẹ̀ṣẹ̀ dé ọjà ju ti ìró lọ. lóòótọ́. 1900 lónìí mọ́wọ́ náírà yìí wá o. 2095 tó ṣẹ̀ṣẹ̀ dé tán akíyẹ̀yẹ́ lọ. 1896 alájẹtán lélẹ̀. 7960. ẹ̀jẹ̀ alá. ẹ dákun bó bá jẹ́ pé yín lẹ lóòdù rẹ̀ ẹ jẹ́ á mọ̀ ká lè mọ̀ bóyá aṣọ káàdì ọ̀nù ẹ ṣé mo dúpẹ́. fẹ́dùn jayé ni lọ ọjọ́ kọkànlé ọ̀rọ̀gbọ̀n ń dalẹ̀ ojoojúmọ́. ẹ jẹ́ máa fi tó wa létí wípé ìkan lára àwọn olólùfẹ́ ètò yìí wọ́n tún wú mi lórí o wọ́n sì kóríyá fún mi ẹ jẹ́ àròjọ olóore fáyé bá a ṣe é sọtìkà láwùjọ. ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ ìwé tí gbogbo yín lẹ gbádùn dáadáa o ẹ̀gbọ́n mi kan wọ́n tún ra 10 nínú rẹ̀ o wọ́n ní ká pín fáwọn tó bá ti gba ìbéèrè wa lórí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi ọ̀hún lágbára lọ́wọ́ Olódùmarè iwájú ònàlẹ́ ẹ̀rín gbé o ẹ̀ ní wálẹ̀ láéláé ríru ní tọ́lá òkun ibi tẹ́ ẹ ti mú wọ̀ ọ̀hún Olódùmarè yóò fọ̀ pọ̀lọpọ̀ rọ́pò mo dúpẹ́. èrè kọ̀tọ̀ bá a bá gbàgbé lúlù ọ̀wà lè gbàgbé wíwọ́ o sì ní gbàgbé ojú àgbámọ́ ògiri lábẹ́ àpẹ̀pẹ̀ àgbèrè ò pé ẹ pàṣẹ àṣẹwòdì kẹfàgbèrè. jẹ gbọ́ báyìí. àdìgbò mi ò díyàn lè máa lówó mi ń dín lọ́wọ́ mi àlè tí mo. àìsàn àtàṣàbí Ìyábọ̀dé mo mọ̀ kí yẹn ẹ̀ka alẹ́ ìyá mi ẹ̀kú ọjọ́ mẹ́ta o wọ́n ewu èèyàn. Òjó Oyèwálé ẹ̀ka alẹ́ orí bọ́lọ̀ mọ́. Ibrahim Yusuf mo kí yẹn dáadáa gbogbo èèyàn. Búkì Adéwùmí Owólabí ẹ sì rọra. ẹ̀ka alẹ́ o àjíǹde ara ó máa jẹ́. máa pa nípa èèyàn mi. kèé sojú mi èèpẹ̀ wájú adájọ́ ayọ̀jọ́ òkè òsì níjẹ́. Adédoyin DJ Johnson ìgbọ̀rọ̀ mo kí yín o ẹ̀gbọ́n mi dáadáa gbéréyọ̀ ọ̀rẹ́ níwọ̀n ìyẹ̀jẹ̀ àwọn èèyàn wa ní Ìlísàn Rẹ́mọ àyè wá mo kí yín ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò tutù. ẹni ẹ̀jẹ̀ wá kọ́rọ̀ lè yá gẹ́gẹ́ bí n tí mò ń bá lọ ọ̀gànjọ́ ṣe ẹ̀rọbìnrin bùjẹ́ yìí bí tó nǹkan. bó ti lẹ́wà tó kò í dẹni tọkàn lọ́mọ. àbàwọ́n tó ní ni wípé ìgbéraga rẹ̀ pọ̀ púpọ̀ jù ó gé àṣejù ó bayé rẹ̀ jẹ́ a máa fojú tẹ́ńbẹ́lú gbogbo ọkùnrin tó bá wá bá pàwọn fẹ́ fẹ́ ni. aláwọ̀ máa yàrá yíyà ọkọ̀. ń bò ó dijọ́ kan ọ̀lọ́wọ́ òdún. ṣe mọ̀ wípé mo ní gbogbo ọkùnrin ló wù láti fẹ́. àwọn ọmọdé ọ̀pọ̀ ee Adédoyin DJ Johnson ẹ ṣeun wọn láwọn ti lódù ẹ tẹ̀ ń láṣẹ lòdù ààrẹ. ẹ ṣé mo dúpẹ́. ìyá mi ṣe ń dọ̀ àmì kí n tó dọ̀mọ́ ẹbí ẹni kí ló ṣe sí. ìyá ń ṣe là lọ́wọ́ ara. ìjàpá náà ó wù láti fẹ́ bùjẹ́ tí mò ń wí yìí ń gbò wáyá ìjàpá ó bẹ̀rẹ̀ sí ní ta ọgbọ́n oríṣiríṣi ọ̀nà wo òun lòún lè gbé gbà tí bùjẹ́ tí ó fi já mọ́ ń lọ́wọ́ níwọ̀n ìgbà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òun náà ló fẹ́fẹ́ nílùú àwọn ṣé ẹ sì mọ̀ wípé ìjàpá òbúrẹ́wà ìdáni irú obìnrin wo ni ó fẹ́ fẹ́ sóbìnrin tó rẹwà bíi bùjẹ́ òní wà ní ìjàpá lòún fẹ́ fẹ́ ìjàpá fúnra rẹ̀ náà mọ̀ ìyá dùgbẹ̀dùgbẹ̀. ìjàpá wa ń dá ọgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní ronú ète tó ń lè lò tí bùjẹ́ tí ó fi já mọ́ òun lọ́wọ́. ó dórí ìgúnlẹ̀ tán yáyá. ṣé àgbẹ̀ kúkú ní ìjàpá nìkan oṣù ni. orí ẹ̀ pé. ṣé ẹ wá rí níbi tí oko ìjàpá wà ibẹ̀ ni bùjẹ́ òun ló máa ń gbà lọ sí odò tó ti lọ ń pọnmi àdéhùn bùjẹ́ sì rèé wọ́n fà á yọ. níbi tó rira dé kò tó di pé ò lè dáyé wá mọ́. ẹ̀mẹ́ta lóòjọ́ òní bùjẹ́ máa ń wẹ̀ ọlọ́run ọba ń bẹ ní. bó bá sì fẹ́ wẹ̀ odò ni ó lọ tí ó ti lọ pọnmi wálé kì í wẹ̀ lódò ṣùgbọ́n odò ni ó ti lọ pọnmi wálé tí ó fi wẹ̀ ọba bá mọ́ bó bá wá fẹ́ lọ wẹ̀ lódò lọ́dẹ̀ ẹgbẹ́ oko ìjàpá òun ni ó gbà kọjá tí ó ti lọ pọnmi tí ó fi wẹ̀ ọ̀rọ̀ ẹnu. nígbò wá dọjọ́ kan mi ẹ ló ní fàdí. ìjàpá ti pète oríṣiríṣi kalẹ̀ ó wò wípé àníbùjẹ́ ó gbúdọ̀ já mọ́ ń lọ́wọ́ kàábí tìpẹ́tìpẹ́ ló rẹ̀ bí. nígbò wá dọjọ́ kan ìlíbí. àdéǹgbò dọ̀sán ọjọ́ kan bùjẹ́ bá gbéra pánilé rẹ̀ ó gbọ̀nà odò ó fẹ́ wẹ̀wẹ̀ tọ̀sán ọ̀la èèwọ̀ ni ìràwé ìdájọ́ lẹ̀. òòrùn mú lọ́jọ́ tá à ń wí ọ̀sán pẹ́ ganríganrí ọba mákín ní tibitire làfọ̀n fi wọ̀ lẹ́. alẹ́gbẹ́ ní bàbá òní. àwọn ejò bẹ̀rẹ̀ sí ní sá káàkiri ní gbogbo agbègbè ṣe mọ̀ wípé ejò a máa fẹ́ràn òrùn púpọ̀ orúkọ karamba ní. ìjàpá ń bẹ nínú oko níbi tó ti ń ṣiṣẹ́ ń tiẹ̀ òkà. ó bẹ̀rẹ̀ sí ní rí ejò oríṣiríṣi nígbò yá olóore ọ̀fẹ́ àti pa ìkan nínú àwọn ejò ọ̀hún ẹnu ó lẹ́kùn kẹ́kùn kì. ó pa ejò ọ̀hún ṣùgbọ́n ejò ọ̀hún jò wèrè kò tí ì kú tán ìjàpá wá wò wípé àǹfààní láre o
bùjẹ́ sì rèé lọ́nà odò tó ti ń bọ̀ nígbà ó ti pọnmi tán òun gan ti ń rò ó ti ń dára rẹ̀ lẹ́bi wípé láyé òun ò tún wá sí odò nínú oòrùn gangan báyìí mọ́ torí oòrùn tó mú lọ́jọ́ náà ìrẹ̀rù ọ̀ṣọ́ wọn ní. ó ń fọ lára rẹ̀ hàn ní oòrùn mú bíi kà sí nǹkan. ìwúrà bí kò dákun ká má jẹ́ kí gbogbo abiyamọ ó lè. Fálẹ́yẹ Johnson ẹ káalẹ́ Fọláṣadé Williams ṣeré o. mo kì í yín ẹ káàbọ̀ sórí ètò. àjọ ṣeré o ṣeré ní kíní ìṣèwọ ọgọ́lọ́run ọba ọmọdé oṣù. lọ́pọ̀ ìgbà òun ni bùjẹ́ fẹ́ tẹ ejò mọ́lẹ̀ lójú ọ̀nà ọ̀sán ọjọ́ náà. òkì wo mú bàbá. ẹ̀rù ti wá ń bà á wípé bọ́lọ̀ ń bá ti lè sóhun délé lórí eléyìí òun ò tún wá sódò lọ́sẹ̀ gẹ́gẹ́ wá pọn omi mọ́. ọmọ àmọ́ mú yàrá òun Èdùmàrè òní jẹ́ lóyún àná. àmì sórí ibú. aláwòrán bí kò dákun ká má jẹ́ lóyún àná. Acquire the great ẹ ṣe mo dúpẹ́. fọwọ́ àlàbọ̀sùn. àmì. kí gbogbo. àwọn tí wọ́n ń fi ẹ̀bùn lẹ̀ fún wa lórí ètò ní ẹja máa dúpẹ́ lọ́wọ́ wọn. wọlé ayé wọn ní sunkún bẹ́ẹ̀ ni tó bá bojú wa gbọ́ ọ̀dún ẹ̀ ogun. ẹ dákun ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa láìkì o. bọ́ bá bojú. ẹ máa share ètò yìí. ara ayé ní. ẹ má sì gbàgbé láti darapọ̀ mọ́ mi lórí ìkànnì YouTube Bíọ́dún Ọláwuyì. ẹ̀jẹ̀ wa náà ké a ní mo wòrú ẹ̀ mo wòrú ẹ̀. mo ní bùjẹ́ ti fẹ́ẹ́ tẹ ejò mọ́lẹ̀ òrú ẹ̀. ìwárìrì ti wà lára rẹ̀ jìnnìjìnnì ti mú un. táwáyé awélé yìí náà. ìjàpá wa lu àǹfààní ó sì rí i lò dáadáa. màmá mi àṣì. ejò tí mo ní ìjàpá pa tó tí ò tí ì kú tó sì ń jòwèrè lọ́wọ́ ìjàpá wa lọ nà á sí ojú ọ̀nà tí bùjẹ́ ó gbà kọjá lọ́kàn gan oko ìjàpá gangan. bí bùjẹ́ ti débẹ̀ tó kan ejò yìí lójijì jìnnìjìnnì mú ejò tí ò lórí mọ́ ejò tí wọ́n ti pa tó ti kú fínfín tó jẹ́ kó kàn ń jòwèrè lásán ni. jìnnìjìnnì mú ó kégbe tó síjàpá pé bàbá ẹ dákun ẹ wá gbà mí. ìjàpá ju ọkọ rẹ̀ sílẹ̀ ó ń sá lọ sí ibi tí bùjẹ́ wà wípé ejò bó ibo ló wà. nígbà ìjàpá débẹ̀ ó bá mú àdá ọwọ́ rẹ̀ ó fi bẹ́ ejò yìí lórí fàì. ejò bẹ̀rẹ̀ sí ní jòwèrè. bùjẹ́ ti sá sẹ́yìn dáadáa. ìjàpá ní kò sí nǹkan kan. nígbà ejò tún bẹ̀rẹ̀ sí ní jòwèrè ìjàpá bá bẹ̀rẹ̀ sí ní kó àdá ó bẹ̀rẹ̀ sí ní kó bò ó. lórí èyí ni ìjàpá wà tó tún ti wò wípé àǹfààní ńlá náà lélẹ́yìí. ìjàpá bá wò sòsòsò. àdá tó ń kó bo ejò ló bá bá ìjàpá lẹ́sẹ̀. ẹpẹ́ tọ́ sọ́rọ́. kì í sì ṣe wípé bóyá ibi tí àdá ti bá ìjàpá ọ̀hún kì í ṣe pọ̀pọ̀ tó bẹ́ẹ̀ àti wípé ìjàpá mọ̀ọ́mọ̀ bu ara rẹ̀ ládàá lẹ́sẹ̀ ni. ojú tó jẹ́ kẹ́jẹ́ ó pọ̀ tó bẹ́ẹ̀ ni wípé ọ̀sán gangan ọba mákin òní wọ́n wà ìjàpá sì tó ti ṣiṣẹ́ dáadáa nínú oko gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ ti yọ dáadáa ojú jẹ́ kẹ́jẹ́ ó máa tú pùpù bí ìṣẹ̀lẹ̀ rú lára ìjàpá. kí ni bùjẹ́rẹ́ lẹ́yìn sí ẹ̀rù túbọ̀ ń bà á sí ìjàpá kígbe tó ó lóun mọ̀ sóre dára. ìjàpá bá bẹ̀rẹ̀ sí ní kí ó ní àfi bí bùjẹ́ bá gbóhùn pọ̀ sẹ́yìn ó gbé ń dáàrin ìlú ó lóun kú lọ. kábíyèsí rẹ Ọlọ́run ìjàpá náà fẹ́ yọ́fà. aláwùrà bì ẹni tó bá ṣẹ́gun sí iṣẹ́ gbá kórè olúwa rẹ̀ wọ́n jẹ́ kó dúró kọ́jẹ̀ láṣà. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo glo ẹ bá mi mú. fi ní ìlójú mi ju gbogbo ẹnikẹ́ni lọ ojú mi lọ sí. glo card ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà òun ni mo fẹ́ pè é tẹ́ ẹ bá ń lo glo yẹ ẹ bá mi mú. ìyá àparun ọmọ àbíkejì dé ọmọ àbọ̀gírì iṣẹ́. ẹ̀gbọ́n mi ọmọ ní ìyá sòrò bíbí ọ̀rọ̀ náà ẹ ṣé mo dúpẹ́. ìyá dáadáa. lọ́ba lókè àbò òṣòkè bíntín ìyá mi àmọ̀ pé lọ́mọ olórí ìṣòkè. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo yín ẹ̀yin náà lè ṣe kóríyá Fẹ́mi Abíọ́dún Ọmọláwuyì o láti ra ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ kódà bẹ́yìn ò bá mọ Yorùbá kà dáadáa ìwé ọ̀hún ó ń bẹ ní ọ́díò wákàtí bíi 5 gbáko ńlẹ̀ fi gbádùn ọ́díò rẹ̀ dáadáa. gbogbo yín jẹ́ ẹ̀yin náà lè ṣe kóríyá kẹ́yìn náà ra díẹ̀ nínú ìwé ọ̀hún. níbo bẹ̀rẹ̀ ó gorí àgbàrún olóṣù. mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó ń ṣe kóríyá fún mi pátápátá ẹ̀ ní mọ̀nira. oníyàn jẹ̀ǹdínlógún kọ́ ni mo ló ti bu ọlọ́gà jẹ̀ǹdínlógún kọ́ mo ló ti. ṣé ẹ ti mú glo ó yẹ máa gbọ́ o. mo ló ti bu. 421 nígbà wo bẹ̀rẹ̀ lógo. 59 35 73 29 67 51. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. 421 59 35 73 29 67 51. orí èyí wọ́n wà àwọn èrò oko èrò odò wọ́n ti pẹ́ bò wọ́n. ìjàpá ṣà ń so wọn àrò ni wọ́n ń bẹ ìjàpá pé kí ló dé wọ́n bi léèrè pé ìwọ ìjàpá àní kí ló dé ìjàpá kẹjọ rò fún wọn. àyẹ́ sí láàmú
ọmọ òjá. àlọ́ kí la fẹ́ ṣe lójú ẹni tí ò fẹ́ràn ẹni. ṣé ẹ rí gbogbo àwọn ọkùnrin tó jẹ́ wípé bùjẹ́ ti fi sakọ rí àwọn náà wá wò wípé àsìkò ẹ̀sọ́ ló dé yìí gbogbo wọn ló gbárùkù ti ìjàpá ṣé wọn ò kúkú mọ̀ wípé ìjàpá náà ọgbọ́n inú lòun náà ń ta wọ́n ní àfi bí bùjẹ́ gbé e pẹ̀dá àárín ìlú kábíyèsí rẹ̀ ọlọ́run. àjàyí olú òjijì oníkàgá àjípọn ìjẹ̀ṣà mo tilẹ̀ lè bọ̀ bí awúrẹ́. mo ní wọ́n ní àfi bí ìjàpá gbé bí bùjẹ́ bó gbé ìjàpá pẹ̀dá àárín ìlú bùjẹ́ wò wípé irú ìwọ̀sí kí rèé ṣe mọ̀ wípé mo lórira. pẹ̀lú tani òun pẹ̀lú tani. Peter Owólabí mo kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò MD Olúwaṣeun Adéyanjú ẹ káalẹ́. tani òun pẹ̀lú tani. òun pẹ̀lú tani òun pẹ̀lú tani. ọlọ́run ọba òun pẹ̀lú tani. ẹ fara yín balẹ̀ kẹ́ ẹ dúró déédéé. ńgbà tí bùjẹ́ tó rí wípé ibi wọ́n ń bá ọ̀rọ̀ yìí lọ wọn ò lọ tí kì í ṣe tó mọ́ òun lẹ́sẹ̀ ló bá gbé ìjàpá pọ̀n ó dàárín ìlú. àwọn èèyàn tẹ̀lé wọn dáàrin ìlú wọn nílé ọba ni kí wọ́n lọ ọba ni kó dájọ́ ọ̀hún. kódà àwọn kan tiẹ̀ ní bùjẹ́ ló màmá ló bu ìjàpá ló bù ní àdálẹ́sẹ̀ kábíyèsí rẹ̀ ọlọ́run. àìmọ̀ wàá wù lójú ẹni tí ò nífẹ̀ẹ́ ni. bá a bá sì wà lójú ẹni tó fẹ́ràn ẹni. ọlọ́run gbọ́ kò sí ní tá a lè ṣe lójú ẹni tó fẹ́ràn ẹni bí idán ni ó máa rí lójú wọn. ẹni à ń fẹ́ kò ní àṣìṣe kankan kò lábùkù kankan lára. gbẹ́ni tá a fẹ́. kódà bónítọ̀ ń bá po didi erin wọn sọ fún yín wípé erin wo ló pa iná kò mọ̀ ju náà gún lọ. ọ̀tẹ̀ ni ipò dùn ọ̀yà. yóò sì kù bí gbogbo ẹ̀dọ́ àti láyé mọ́. àdùkálí àgbà tí. ká ṣe pápápá ń mọ̀ dáàfin ọba ìjàpá tó rojọ́ ó mọ̀ rojọ́ mọ́ bùjẹ́ kábíyèsí wá dájọ́. ìjàpá ní àfi bí bùjẹ́ bá ń relé tí ó lọ́ máa tọ́jú òun títí tára òun ó fi yá o kábíyèsí rẹ̀ ọlọ́run. ṣé ẹ gbàgbé pé mo ní púpọ̀ nú àwọn ìjòyè kábíyèsí ọ̀hún náà wo ni wọ́n fẹ́ fẹ́ bùjẹ́ ṣùgbọ́n tó kọ wọ́n wá wò wípé àǹfààní rèé láti fìyà jẹ bùjẹ́ ọ̀hún. àwọn náà ń ṣẹ́jú sí ìjàpá wọ́n ní kó túbọ̀ máa kẹ́ra sí i. ìjàpá náà ń kẹ́ra ó ní kò sẹ́ni tí ó tọ́jú òun o àfi bí bùjẹ́ bó bá bà nílé. ikú tí pàgídí tí aláwọ̀ à ń bèlè tàbí ẹni tí fawọ́ rẹ̀. a ní fowóṣe ọba Adéyínká ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò. àmì àndálẹ̀ rọ́jú. ẹ̀yin kọ́ ìlẹ́yìn ọ̀rẹ́ yìí kábíyèsí dájọ́ o wọ́n ní àfi bí bùjẹ́ bó tẹ̀lé ìjàpá rere tó lọ ń tọ́jú rẹ̀ títí tára ìjàpá ó fi yá. bùjẹ́ tẹ̀lé ìjàpá rere o nígbà àwọn délé ìjàpá náà ń ṣe bí ọkọ. ìtìjú ò wá jẹ́ kí bùjẹ́ ó gbádùn mọ́ torí gbogbo èrò ló ń wá kí ìjàpá wípé àwọn máa kí fún tìyàwó tuntun kábíyèsí rẹ̀ ọlọ́run. bùjẹ́ tó rẹwà tó dáa bí egbin ó wá jẹ́ wípé wọ́n wá ń kí ìjàpá wípé òun lọ́kọ bùjẹ́. ìròyìn ti kàn káàkiri gbogbo ìlú wọ́n ní ọkọ bùjẹ́ wọ́n ní ìjàpá mà ní wọ́n ní ìjàpá òun ni bùjẹ́ jámọ́ lọ́wọ́. ìlú burúkú ò wá jẹ́ kí bùjẹ́ ó gbádùn. ìdákùdá lọmọ ojó dábàá. bùjẹ́ ò bá sá lọ ṣùgbọ́n bó tiẹ̀ fẹ́ sá lọ kódà bó lóun fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ bó lóun fẹ́ lọ ṣẹ̀yọ́. àjèjì méjì ọmọ. wọn a máa yan èèyàn tẹ̀lé kí wọ́n máa sọ káàkiri gbogbo ibi tó bá ń lọ wọ́n yan èèyàn tẹ̀lé ni kódà àwọn ò jẹ́ kó lè jáde lọ sọ́nà jíjìn rere ìtìjú ò wá jẹ́ kí bùjẹ́ kò jẹ́ kó gbádùn mọ́. látàrí ara ríre gbogbo àwọn tó dáa òun ni wọ́n ti fẹ́ fẹ́ bùjẹ́ ṣùgbọ́n tó ń fi wọ́n sakọ ìgbéraga oge àṣejù káfojú tẹ́ńbẹ́lú ẹni òun ni bùjẹ́ òun ló fi dèrò lé ìjàpá. ọlọ́mọ rere aláwùrà bí ó fún amọ̀ nílògbà. Ajíbóyè Olúwafẹ́mi ó kì í yín dáadáa. tàbí wa ìjẹ́ ìdámọ̀ nọ́mbà tọ̀dọ̀ wa. ìyá mi Aishat Àṣàbí Ìyábọ̀dé ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò nítorí Ọlọ́run. ọ̀rẹ́ mi dáadáa àdùkò Kẹ́hìndé Olúwatóbilọ́ba ó kì í yín ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò gbogbo lẹ́ńkọ́ o ẹ máa bá ń kíyàwó mi dáadáa. ṣògólá lóde ẹ̀tún máa gbọ́ ẹ̀yin èèyàn wa. ń bò wá dọjọ́ ọjọ́ kan bùjẹ́ náà òun náà ta ète kan ó lu ọgbọ́n kan ọgbọ́n wo ni bùjẹ́ lò kí ló ṣe mò ń bọ̀ ẹ jẹ́ ń ju káàdì ìpè ká tó máa tẹ̀síwájú. mo ní Ìbàdàn. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo MTN ó yẹ bá mi mú
máa gbọ́ ẹ̀yin èèyàn. MTN ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni ẹ dákun àwọn káàdì tá à ń jù yìí tẹ́ bá ti rí lóòdù ẹja máa mọ̀ ká lè máa jù wọ́n nù ẹ ṣé mo dúpẹ́. ẹ̀dùn máa gbọ́ ẹ̀yin èèyàn wá. ọ̀sán àlùbárí kan mọ́lù yìí. ṣé ẹ ti tẹ̀ MTN ní o MTN kẹ́yìn aláàjì ló la. 69 gómìnà ọ̀gẹ̀dẹ̀ búrẹ́dì ẹni tí. 24 mo di bàbárò. 38 ọ̀dọ̀ sanwó síra wọn. 09 ẹ̀yin èèyàn. 92 20 èyí náà ẹni ọ̀dájú. 87 ìyàtílẹ̀ bá bù. 601. bẹ́ẹ̀ làábù yóò gbogbo bàbá dìwù ni làábẹ́ kan bàbá òun. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. yóò bẹ́ kan bàbá rẹ̀. 6924 3809 2 ẹnu mi àgùn ẹ jẹ́ n tún pè é dákun 6924 3809 9220 87601 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 6924 3809 9220 87601. ẹ̀yin èèyàn wá. níwọ̀n ni díẹ̀. mo ní gbòó dọjọ́ kan bùjẹ́ náà wá ta ète bàbá ó láti. lo ète obìnrin ńgbà tìjú ò jẹ́ kó gbádùn mọ́ pé àá ti gbọ́ wípé bóun ṣe dáa tó ètò òun rẹwà bí egbin irú ìjàpá òun ni wọ́n ń pè lọ́kọ òun mi kábíyèsí rẹ̀ ọlọ́run. ẹ̀yin èèyàn. ee ìwọ obìnrin máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pọ̀ obìnrin lóde òní ló jẹ́ wípé ọkọ tó yẹ kó jẹ́ adé orí wọn bárọ̀ ká. ìwà ìgbéraga àti oge àṣejù ká fojú tẹ́ńbẹ́lú ẹni òun ni wọ́n fi lé e dànù sígbó. kábíyèsí rẹ̀ ọlọ́run. gúrégé ọ̀rọ̀ tí mo rò ló gúrégé. níbo dọjọ́ kan oníbùjé ló bá ní òun fẹ́ lọ pọnmi lódò ọ̀rọ̀ wa ọ̀rẹ́ mi àlàó. wọ́n yan èèyàn tẹ̀lé gẹ́gẹ́ bí ìṣe wọn. nígbà wọn dénú gbó ká dọ́nà odò láti parí. ìjọba ní kónítọ̀ òun ó dúró ó lóun fẹ́ ṣe gá àwọn alọ́mọkọ̀ọ̀sẹ̀ lójú ìgúnnu ẹ̀rọ bá gbọ́dẹ̀. ẹlòmíì ò mọ̀ túmọ̀ gá ó lóun fẹ́ yàgbẹ́ ni o. odidi bírí àgbo bí àgbàbọ̀ bẹ̀rẹ̀. onítọ̀ bá dúró lójú ọ̀nà ó ń wo bí bùjé ṣe ń lọ nínú igbó ń wò lọ́ọ̀kan láyà bá ó gbọ́ ti sọ fún un wípé kò gbọdọ̀ ní jìnnà púpọ̀ o. di. nígbà bùjé débì kan onítọ̀ ń fojú sìn ín lọ bùjé bá bẹ̀rẹ̀ ẹni tí wọ́n dì sí bí gbẹ́. ìgbà téèyàn fẹ́ ṣe gáàrùn. ee kábíyèsí rẹ̀ ọlọ́run. odi bàbára ọ̀dọ̀gọ́ fúnra wọn. obìnrin tẹ́ ẹ rí un ee wọ́n ní agbára àdámọ́ tó pọ̀ ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nínú wọn ò má bágbára ọ̀hún ṣe tó. Kẹ́mi Michael odi ẹ ṣé mo dúpẹ́ o wọ́n láwọn làwọn jẹ́ MTN káàdì ọ̀hún. gbogbo ẹ̀tún máa gbọ́ ẹ̀yin èèyàn wá. anífowóṣe ọba Adéyínká ẹ ṣé mo dúpẹ́ n ó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́yìn ètò ẹ jẹ́ ti ẹ̀ sáré pé báyìí ná 090 54 99 402 WhatsApp number mi náà ni 090 54 99 402. Oyin dúpẹ́. Odi bàbára. níbi tí bùjẹ́ bẹ̀rẹ̀ sí Wàhálù tí. kábíyèsí rẹ̀ ọlọ́run igi kan sì lálẹ̀ wù ń bẹ̀. Àwọn igi ọ̀hún lálẹ̀ wò dáa bí egbin ọmọ ewé rẹ̀ tutù lẹ́wà bí ọ̀sìn ìmọ̀ burúkú tó ní owó lọ́wọ́. gbogbo ara rẹ̀ ló ń dán gbinrin bí ewé rinrin Ará àgbóso. èso rẹ̀ ó ṣe jègbìnì ó pọ̀ lọ bí jàǹtìrẹrẹ. Oko ìbàrí ọ̀wọ̀n. ẹni tó tẹ̀lé bùjẹ́ lọ ó bẹ̀rẹ̀ sí ní wò wípé irú àrà kí rèé Ikú jẹ́ ìlànàgbà. ó wò wípé igi yìí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bá sáré wọnú gbóngbà tí ó débẹ̀ kò rí bùjẹ́ mọ́ ó mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé bùjẹ́ ló yíra padà tó digi ọ̀hún. Ẹ̀ẹ́dẹ́gì níwọ̀n rárá bẹ́ẹ̀ ni wọ́n bàbá jábí pẹ̀tùpẹ̀tù. ó bá sáré lọlé ọlọ́rẹ̀ ké sáwọn èèyàn wá ńgbà wọn débẹ̀ àwọn náà rójú ìjà ńlá sa wọ́n rí wípé bùjẹ́ ló yíra padà tó digi arẹwà ọ̀hún igi abèsójèwìnì ọ̀hún bùjẹ́ ló yíra padà tó dì í látàrí wípé ó wò wípé irú kí ló ṣubú tẹ̀ òun. Wọ́n ní gbòòrò wọn gbọ́dọ̀. kí ni ká ti gbọ́ wípé bóun ṣe dáa tó Ẹ̀yin èèyàn wá. bóun ṣe lẹ́wà tó yìí Ọ̀tà pẹ́ dé ojú omi bẹ́ẹ̀ ni. ìjàpá làwọn èèyàn wá ń pè lọ́kọ̀ òun ìdínú tó fi bínú tó digi o. Ẹsẹ̀ máa ò kó sẹ́kì ní dádì mi. ìdí rèé táwọn Yorùbá fi máa ń sọ wípé Òmò rẹ̀ ó ṣe ọ̀mẹ́gà ọ̀kan ti ṣe mí kábọ̀
àwọn bàbá wa máa sọ wípé ọ̀rọ̀ àmọ́. fáàrí àṣejù òun ló mú bùjé tó fi digi sínú igbó àti wọn mọ̀ náà. tó bí ìpèdè ọ̀nù. náà nígbà tí wọn. fáàrí àṣejù ò dáa kóbìnrin ẹ dákòdábọ̀ ẹ ṣọ́ra fún ara ríre o. yóò ní bẹ́ẹ̀ ni. bára ríre bá ti pọ̀ jù ó sàn yà. àti lórí ọkọ obìnrin a máa nira o. Bàbá. gbogbo ẹ̀kọ́ láyé gbogbo ẹ̀kọ́ lógún. Akíde ẹ̀tún máa gbọ́. fáàrí àṣejù a máa kó bóbìnrin o. Ìdí ọmọ náà. ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó jẹ́ wípé wọ́n ti dàgbà ṣùgbọ́n wọn sí nílé ọkọ. Mú mi rántí agbájé alálùfọ́. wọ́n sọ fún yín wípé bí àwọn ò bá ní parọ́ táwọn ò ní ṣèké Bájẹ́ ni. ó gé àṣejù ní Bí àjẹ́. àsìkò tó yẹ kí ọ̀pọ̀ lọ́kọ wọ́n ń fọkùnrin sakọni. Jíjọ ọmọ òjòyè ọmọ òjòyè. ẹ̀yìn ọ̀rẹ́ yìí wọ́n wá padà lélẹ̀. ọmọ òjòyè. gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní Bí olóyè. gbogbo obìnrin tó ń wojú ọlọ́run fọkọ rere Alájà. ọkọ lálùbáríkà lólódùmarè ó jogún fún yín o. Òde. ní máàmú bọ́ ẹ̀mú alágbẹ̀dẹ ìmúrin kó bọ̀. Ìyàwó yìí ṣe ìyóní máa jẹ lọ́la ó bí à. òkú àṣà ò ní balẹ̀ kó sáwá Sáfù. orí ò ní balẹ̀ kó má rí nǹkan yí Mo máa gbọ́. lágbára lọ́wọ́ olódùmarè ní máàmú bọ́ ọkọ o ní máàmú bọ́ èrè gbogbo nú ayé. Ṣákìnílé òògùn ọ̀rọ̀. ẹ tún gba káàdì pé Bàbá. Airtel rèé o Ajẹ́. ẹ̀yin tẹ́ bá ń lo Airtel bá mi mú. Yóò tẹ̀rù tọmọ ní báwa rológun. Àṣàbàrí ọgọjà. Ológun ò ní kárẹ́. ṣé ẹ ti tẹ̀ Airtel ní o Wọ́n bímọ tán wọ́n sọmọ lábídógún. 10 Wọ́n bí ìyàn dáadé o kò sọ́gbọ́rọ̀. 25 Nígbà tí owó ń fi ń bẹ lógún. 21 Ajá 57 ó ní àjọ ń jẹ 62 àjọsọ̀rọ̀ bà. 61 Kẹ̀kẹ́ ẹni lálẹ́. 88 Àsìkò ìgbà tí owó ń fi ń bẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n. 45 Ajá ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí mi mọ̀ sóní. 1025 Àjọ mu àjọ sọ̀rọ̀. 2157 Kẹ̀kẹ́ ẹni lálẹ́. 6261 Èdè lápò. Bí àjọ 8845 ọdọọdọ alẹ́. Airtel nù o Mo bá gbé ẹ dákun ẹ bá lòdù ẹ já mà. wa lọ. Alẹ́ òun lọ lé bàbá òun ni. Ó tún wá di ìjọ kejì ẹ̀wọ̀n. ẹ jẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ gbẹni tó lóore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ mi lórí ètò fún talẹ́ òní àjíǹde ara ó máa jẹ yín o ẹ jẹ́ ń lọ sábàlá ìbéèrè talẹ́ òní. Ìgboro níbo la lọ? Ó lóun lọ ní ẹ̀gbọ́n òun ni. Ó tún wá di ìjọ kejì ẹni bá ti gbà á lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè wẹ́wẹ́. ẹ̀bùn ẹgbẹ̀rún méjì ń bẹ ńlẹ̀ fónítọ̀hún ẹgbẹ̀rún méjì náírà látọwọ́ ọ̀gbẹ́ni K ọlá Máa jẹ́ ní mo rò. ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwúni bákan náà ni bàbá mi kan tí mo ní wọ́n ra mẹ́wàá nínú ìwé mi lónìí ìwé ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ Ẹyẹ ló fẹ́. àwọn náà tún fẹ̀bùn lẹ̀ o Ní bàbá. wọ́n ní ká máa fún àwọn tó bá ti gba ìbéèrè wa yàtọ̀ sí ìwé ọ̀hún àwọn náà tún fún wa lẹ́bùn owó mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi. Èlé dàtí ọlọ́gbọ̀n owó ọ̀fà. Abẹ́lé dàtí. ẹ ní jayé èlé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbárùkù tèmi Abíọ́dún Ọmọláwuyì Irọ́ ló lè fara mo rú. dúpẹ́ o mo mà lóore. Lákúndí ìjọ. ẹ já máa lọ sábàlá ìbéèrè fútalẹ́ òní o bẹ́ẹ̀ bá ti gba ìbéèrè ọ̀hún ẹ gba ẹni àkọ́kọ́ tó bá gba ìbéèrè ọ̀hún yóò gba ẹgbẹ̀rún méjì náírà bákan náà ni ó lóore ọ̀fẹ́ láti gba ìwé mi ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. Adédoyin DJ Johnson wọ́n tún lóòdù Airtel ọ̀hún tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. abala tá a ti ń béèrè la wọ̀ yìí ẹni bá láyà kó wá wọ̀ ọ́. abala tá a mọ̀ ọ́ òun ni mo wọ̀ yìí. bẹ́ẹ̀ bá ti mọ ìdáhùn sí ìbéèrè mi ibi tẹ́ ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sí ni 09054 99 402 09054 99 402 tàbí ọláwùyí.abiodun@yahoo.com email address mi nu ọláwùyí.abiodun@yahoo.com. ìbéèrè àkọ́kọ́ àlùkò kẹ́hìndé olúwatóbilọ́ba èèyàn mi dáadáa ẹ ṣé mo dúpẹ́ o wọ́n láwọn gbádùn ìtàn wọn ló kọ́ni lẹ́kọ̀ọ́ tó pọ̀ ẹ ṣé mo dúpẹ́. ìbéèrè àkọ́kọ́ kí ni Yorùbá ń pè ní àrán ọ̀pẹ? kí ni Yorùbá ń pè ní àrán ọ̀pẹ? ìpèdè Yorùbá kan tiẹ̀ lọ báyìí wípé òwe ni wọ́n ní ohun tó johun la fi wéhun èpo ẹ̀pà òun ló jọ kó sí ẹ̀ lérí àrán ìdí alábàáhùn
ìré èdè alábàáhùn jàrán ọ̀pẹ àtàǹpàkò èèyàn ó jorí ejò. Kí ni Yorùbá ń pè ní àrán ọ̀pẹ yìí? Ìbéèrè àkọ́kọ́ nu, kí ni àrán ọ̀pẹ? Ìbéèrè àkọ́kọ́ yóò gbọ́mọ pọ̀n bí rẹ̀. Kí ni Yorùbá ń pè ní àbọ̀n? Kí ni Yorùbá ń pè ní àbọ̀n? Ara ọ̀pẹ náà láti rí àbọ̀n. Ìdí rèé tí méjèèjì fi dúró tira wọn. Nọ́mbà 1A, kí ni Yorùbá ń pè ní àrán ọ̀pẹ? Bí rẹ̀. Kí ni Yorùbá ń pè ní àbọ̀n? Ìbéèrè alákọ̀ọ́kọ́ nù. Ẹni bá fẹ́ gbẹ̀bùn mi ó ní láti gba méjì nínú ìbéèrè mẹ́ta tá a béèrè o, ṣé ẹ gbàgbé? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ìyàtọ̀ wo òun ló ń bẹ nínú ọ̀fọ̀ àti àyájọ́? Ṣé mọ̀ wípé mo ti fẹ́ sọ níbẹ̀rẹ̀ ètò yìí kí n tó sọ wípé káwùkù sọ di ìbéèrè. Ìyàtọ̀ wo òun ló ń bẹ nínú ọ̀fọ̀ àti àyájọ́? Bó o la ṣe ń dá wọn mọ̀ yàtọ̀ síra wọn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, Yorùbá máa pèdè kan. Yorùbá máa sọ wípé ayé òun lóṣù lé bá ìdàndán. Ayé lóṣù ń lé bá ìdàndán. Ayé ní sì fi ìdàndán sí lóde ọ̀run. Ìbéèrè mi wá ni pé kí ni ìdàndán? Ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nu. Bẹ́ẹ̀ bá ti mọ ìdáhùn sí 09054 99 402 09054 99 402 ibi tẹ́ fi ìdáhùn ìbéèrè yín ṣọwọ́ sínú tàbí ọláwùyí.abiodun@yahoo.com. Ẹgbẹ́dọ̀yìn Kẹ́hìndé, mo kí yín ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò. Mo ti fẹ́ máa lọ lórí ètò kẹ́ ẹ tó wọlé. Ẹ má gbàgbé, bẹ́yìn náà bá fẹ́ láti ra ìwé mi ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀, ẹ pè mí, ẹ jájọ sọ̀rọ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ṣe MC lóde àríyá yín, ẹ pè Bíọ́dún Ọláwùyí àbáyín ṣe gbẹ́gbẹ́ òkàn sí i. Bẹ́ẹ̀ bá sì lẹ́nu tó fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí, yálà ọ̀rẹ́ yín, màmá yín, bàbá yín, ọkọ yín, àbójúlùmọ̀ yín kan, ẹ sọ fún wa, àbáyín ṣe é. A kí onítọ̀hún, a sì ṣe ìwúre fún dáadáa torí rẹ̀ ó wù ú. 09054 99 402 lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ọláwùyí.abiodun@yahoo.com email address mi nù. Agbéṣe tó ń lọ̀lú ìdárònú, àlùkò mi ṣe tó ń lọ̀lú ìkóṣùn, lékèlékè mi ṣe tó ń lọ̀lú ìkẹfun. Bọ́lárìnwá AA Fad, ó mọ̀ pé yín lálẹ́ òní ìyá mi ẹ̀ka alẹ́. Mo kí yín dáadáa, ẹ káàbọ̀ sórí ètò. Mo ti ń lọ lórí ètò kẹ́ ẹ tó wọlé. Èmi a máa sọ ọ̀rọ̀ mi ní orí ìfáwọn ẹ̀dọ̀ ń dùgbò tútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan yìí kó dídí mọ̀dẹ̀kú rọ̀jú. Ayọ̀ àtàláfíà tí mo ń fi gbogbo wa sí lálẹ́ òní ni wọ́n padà máa bá yín nígbà ń bá padà dé lórí ètò. Lágbára lọ́wọ́ Olódùmarè títí dìgbà náà, ẹ ní gbá burú sí mi, èmi náà ní gbá burú sí yín o. Ìró ayọ̀ la ó máa gbọ́ síra wa o. Oorun ayọ̀ la ó sùn. Ó dàárọ̀ o.